Good morning, good afternoon, and good evening, wherever you are watching this program. My name is Dr. Afis Abolade, well known as Aramide Son. Welcome to my channel. If you are watching this program for the first time, please help me share this program, drop your comment, and like it. God bless you. If you are subscribed, make sure that you turn your notification bell whenever I upload to this channel. You will see a lot of video there that can help you for spiritual tips. Please subscribe. What I would like to share with you people today is how to treat quick ejaculation or weak erection. Quick ejaculation or weak erection. This thing, it can cause trouble between husband and wife. Between husband and wife, it can cause trouble. Quick ejaculation, it can cause trouble. Please save your marriage. Please save your marriage. Ẹ káàbọ̀ nílé lóko ní ẹ̀yìn òdì níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò ìbáfẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Afis Abolade tí ó gbayé mọ̀ sí ọmọ bàbá Aramide ní ìlú Ìníṣà Oyèmọ́jọ. Òun láti bí mi. Mo dúpẹ́ lọ́wọ́ yìí tí ẹ subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùdí ní tolókun, àbùdí ní tọlọ́sà, owó òní wọ́n lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní wọlé báyìí ní àti yín. Bẹ́ẹ̀ ni kòròkòdò ayé kò ní lè fún gbogbo àjò. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lẹ́yìn látúndọ̀ gbádùn àwa pẹ́pẹ́pẹ́. Bóyìn bó ṣe ń gbádùn sìgá, táwọn wá ń gbádùn ẹ̀kọ́ gbígbóná. Ẹ káàbọ̀ sórí ìkànnì Àṣírí àti bàbá wa. Bá mi wá pèrè, ẹ ta pèrè tẹ̀dí. Ẹ mú gègé yín àti ìwé kí ẹ máa kọ àwọn nǹkan sílẹ̀. Torí àǹfààní pọ̀ nínú nǹkan tí mo mú wá yìí. Àǹfààní pọ̀ lórí nǹkan tí mo mú wá yìí. Kí ni nǹkan tí a máa lọ wá? Fún ẹni tó bá ní ìdákọ́lẹ̀, ẹni tó bá ní ìdákọ́lẹ̀, àwọn nǹkan tí a lè gbìyànjú láti ṣe fún ara wa ni. Mẹ́ẹ̀ká parọ́ tàn wá. Àwọn nǹkan tí a lè ṣe fún ara wa ni. Kí ni nǹkan tí a máa lọ wá? Ẹ̀wù tó wà lọ́wọ́ mi. Ẹ ti rí ewé èsìsílẹ̀. Kì í ṣe ewé èsìsí o. Èsìsí máa ń jóyàn. Àmẹ́lẹ́ ò kì í jóyàn o. Ẹ ti rí báyìí, kì í jóyàn. Wọ́n ní wọ́n pè ní ewé èsìsílẹ̀. Èsìsílẹ̀. Ó máa ń fà nílẹ̀ báyìí. Ẹ̀rí pé mo tú ni. Ẹ ti rí. Ó máa ń fà nílẹ̀. Ó yàtọ̀ sí èsìsí tó ń jóyàn. Wọ́n làwọn ń pè ní èsìsílẹ̀. Èsìsílẹ̀ náà pè ní èsìsílẹ̀. Ṣé ó ti yé ń báyìí? Ẹ dákun mo bẹ̀ yín olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn òdì. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo bẹ̀ yín, ẹ dákun bá mi subscribe. Bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Ẹ bá mi wá èsìsílẹ̀ àti ẹyin adìẹ fún mi ní ẹyin yẹn. Bá mi wá èsìsílẹ̀ àti ẹyin ìbílẹ̀ báyìí, ẹyin adìẹ ìbílẹ̀ bá mi wá. Ṣé ẹni wé èsìsílẹ̀ yìí? Hàn nígbà tá a bá ń han ọyọ́. Nígbà tá a bá ń han ọyọ́. Ọyọ́ làwọn ń pè lọ́dọ̀ tiwa. Ọ̀nà ará ìlú Èkó ẹ̀ ń pè ní, àwọn Èkó ń pè ní ewédú. Ewédú ni wọ́n pè é. Àwọn lọ́dọ̀ tiwa à ń pè ní ọyọ́. Hàn nígbà tá a bá ń han ọyọ́ ni. Nígbà tí wọ́n han ọyọ́ ni. Àbí kí ẹ tọ̀. Èmi padà sí ìlú tiwa ni àhàn àbí kí ẹ tọ̀. Ẹ jẹ́ ewé tó wà lára igi yìí táwọn sí ìsílẹ̀ ẹja. Ẹ sàn nù. Ẹ dà sínú abọ́ kan. Ẹ bá mi bu omi sí i. Ẹ gbó. Ṣé ẹ ti gbó? Bá mi fi aṣẹ́ ẹ fi gbà á. Ṣùgbọ́n àgbo yìí ẹyọ kan fún ọjọ́ kan ni o. Ìwọ tí o bá ní ìdákọ́lẹ̀ tó
tó ń sẹ̀kan sùn lọ tó ń lulẹ̀ òun ni àgbo yìí wà fún. Ẹ̀ẹ̀kan lójúmọ́ ni o, á gbo ewé yìí ní lọ́jọ́ kan, á fọ ẹyin adìẹ òróró, ẹyin ìbílẹ̀ á fọ̀ sí i, ẹ jẹ́ ká fi síbí, ẹ ká fi ró papọ̀, ká wá gbé mu ní ẹ̀ẹ̀kan náà. Tó bá tún di ọjọ́ kejì, lẹ́yìn ọjọ́ kejì, ẹ tún ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká máa ṣe é ní gbogbo ìgbà tí a bá ti rí ewé yìí àti ẹyin ìbílẹ̀, ṣùgbọ́n tí a bá ń lo àgbo yìí lọ́wọ́, ẹ jẹ́ ká síra ró, fúngbà díẹ̀. Tá bá ń lo àgbo yìí lọ́wọ́, ẹ bá mi ṣí ara ró lọ́dọ̀ àyà yín, bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tí ẹ fi ń wo ojú náà kì í fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi náà kì í. In case of those that don't understand Yoruba language very well, what I'm trying to explain since is how to treat quickly ejaculation or weak erection. Quickly ejaculation or weak erection. Go and look for this leaf. Yoruba call this leaf ewé èsìsílẹ̀. Pluck this leaf, rinse it very well. After that, use water to squeeze this leaf. Then look for native egg. Break this egg. Use the egg water to mix this as. Mix it very well. After that, drink it. Do it several times. You can do it by yourself. If you have quickly ejaculation or weak erection, try these tips. It's small, but it's mighty. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.